Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Gist tèmi tí a gbọ́ wọ́n ní ìkan nínú àwọn àfọbàjẹ́ kingmaker ní Ilé Ifẹ̀. Wọ́n ní wọ́n wàjà o. Wọ́n ní wọ́n ti wàjà. Wọ́n lọ bá àwọn baba ńlá baba wọn. Ẹ̀yin èèyàn lé wọ́n ní kingmaker yìí, àfọbàjẹ́ yìí, wọ́n ní èèyàn dáadáa ni wọ́n. Wọ́n ní ṣùgbọ́n kí wọ́n tó kú, wọ́n ní wọ́n sọ̀rọ̀ nípa Queen Naomi. Ẹ̀yin èèyàn lé, ó yà wá lẹ́nu nígbà tí a gbọ́ ọ̀rọ̀ tí wọ́n ní kingmaker yìí sọ kí wọ́n tó jáde láyé. Wọ́n ní kàyéfì ló jẹ́ fún gbogbo àwọn àfọbàjẹ́ ìjòyè, gbogbo àwọn tó wà níbẹ̀ nígbà tí bàbá yìí sọ̀rọ̀ kí wọ́n tó fi ayé sílẹ̀ wípé ẹni kankan kò ní bá kábíyèsí rin ìrìn àjò lórí ìtẹ́ yẹn ju Queen Naomi lọ. Wọ́n tún sọ wípé kò dẹ̀ sí èèyàn míì tí kábíyèsí tí wọ́n lè fi ṣe ìkeje Queen Naomi tán lè jọ rin ìrìn àjò yìí. Wọ́n ní ṣe ni gbogbo àwọn èèyàn wá ń pariwo wípé Dr. Elizabeth ńkọ́? Wípé ṣe bí Dr. Elizabeth èèyàn dáadáa ni Dr. Elizabeth. Wọ́n ní wọn wà destiny láti wà together. Nǹkan tán ní bàbá ìsọkú tó jáde láyé ni. Nǹkan tá a gbọ́ nìyẹn allegedly. Ẹ̀yin èèyàn lé. Ẹ rí pé ọ̀rọ̀ yìí ó lágbára. Ó yà wá lẹ́nu o nígbà tá a tún gbọ́ èyí. Wọ́n ní nítorí àwọn èèyàn like Dr. Elizabeth gan. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé Queen Naomi like Dr. Elizabeth. Wọ́n ní bàbá kábíyèsí parọ́pò. Wọ́n ní wọ́n like Dr. Elizabeth ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó yà wá lẹ́nu, ó ṣe wá ní kàyéfì nígbà tí a gbọ́ nǹkan tí bàbá kingmaker àfọbàjẹ́ tí wọ́n jáde láyé yìí sọ. Ẹ̀yin èèyàn lé. Bẹ́ẹ̀ náà ni wọ́n ní bàbá wẹ̀rẹ̀ ńlá náà wọ́n ló yà wọ́n lẹ́nu nígbà tó ń gbọ́ ọ̀rọ̀ yìí. Lẹ́yìn ìyẹn wọ́n ní bàbá ìtún ní gbogbo àwọn ìyàwó tí kábíyèsí kó jọ sínú pálásì yìí wípé kádàrá oníkádàrá ni wọ́n fi ń jayé o. Wípé ọ̀tọ̀ lẹ́ni tó ń ṣiṣẹ́, ọ̀tọ̀ lẹ́ni tó ń náwó. Wípé wọn ò tí ì ní destination. Nǹkan tán ní bàbá ìsọ ní allegedly. Wọ́n ní wọn ò tí ì ní destination, pé obìnrin kan tí Ọlọ́run fún kábíyèsí ojoojúmọ́ la máa sọ ó ní Queen Naomi o. Ṣé ẹ ti gbọ́ ọ̀rọ̀ ìlẹ̀kẹ̀ ìyún ọwọ́ Queen Naomi? Èyí tí wọ́n ní látìgbà tí wọ́n ti fẹ́ wọn ni ó ti wà lọ́wọ́ wọn tí wọ́n dẹ̀ ń yọ, tó jẹ́ pé wọ́n máa ń lò ó ní gbogbo ìgbà. Ṣé ẹ mọ̀ pé mo ṣe gist kan lánàá pé àwọn jàǹdùkú wọ́n lọ attack Queen Naomi, wọ́n fẹ́ gba ìlẹ̀kẹ̀ yẹn lọ́wọ́ wọn. Àmẹ́ tó rán wọn ní iṣẹ́ burúkú yìí. Ṣùgbọ́n wọ́n ní wọ́n gba àwọn ìlẹ̀kẹ̀ tán wọ̀, ṣùgbọ́n kì í ṣe ìlẹ̀kẹ̀ yẹn náà gbà. So wọ́n ní nǹkan tí wọ́n dẹ̀ fẹ́ fi gba ìlẹ̀kẹ̀ yẹn lọ́wọ́ wọn ni pé wọ́n ti mọ̀ pé ìlẹ̀kẹ̀ tí ó rọ̀ mọ́ ìyàwó tí kábíyèsí ní ẹyọ kan, èyí tán fún wọn ní ìgbà tí bàbá wẹ̀rẹ̀ ńlá fẹ́ wọn, ìlẹ̀kẹ̀ yẹn nìyẹn. So wọ́n ní ìlẹ̀kẹ̀ yẹn wọ́n ló ní a lot of advantages. Wọ́n ní advantages ìlẹ̀kẹ̀ ọwọ́ wọn yẹn wọ́n ló pọ̀ gan. So wọ́n ní kò dẹ̀ sí ẹni tó tún lè gba ìlẹ̀kẹ̀ yẹn ju Queen Naomi lọ. Queen Naomi nìkan ló ní ìlẹ̀kẹ̀ yẹn nínú gbogbo ìyàwó tí bàbá wẹ̀rẹ̀ ńlá fẹ́. Nǹkan tá a gbọ́ nìyẹn. Ẹ mọ̀ pé Queen Naomi àwọn nìkan ni ìyàwó tí bàbá wẹ̀rẹ̀ ńlá fẹ́ tí wọ́n complete gbogbo ritual, 13 ritual la gbọ́ tí Queen Naomi ṣe. Àwọn tó kù yìí ẹyọ kọ̀ọ̀kan náà ṣe. So ìtorí ẹ̀ ni bàbá wẹ̀rẹ̀ ńlá fi máa ń ní ìyàwó mi ni, ìyàwó mi ni. Torí wọ́n ti jọ go through a lot. Ojú wọn ti rí àwọn méjèèjì. So wọ́n wá fẹ́ gba ìlẹ̀kẹ̀ yẹn. Ṣùgbọ́n wọ́n ní gbogbo àwọn seers tó wà nínú ààfin, wọ́n ní gbogbo wọn náà ń sọ wípé àǹtí wáyé mọ̀ nípa ẹ̀. Ìpá àǹtí wáyé ló rán àwọn jàǹdùkú yìí. Bá a ṣe gbọ́ allegedly o. So ẹ̀yin èèyàn lé. Ṣé àǹtí wáyé lè ṣerú nǹkan báyìí?
wọ́n ní àwọn èèyàn wá ń béèrè pé kí ló dé tí wọ́n dárúkọ àǹtí wa ipe kí ló dé tí wọ́n dárúkọ àǹtí wa R àti àǹtí wa Fashion ipò ṣe jẹ́ àǹtí wa A ni wọ́n ń dárúkọ nǹkan tí àwọn èèyàn ń béèrè nìyẹn ṣùgbọ́n wọ́n ní àwọn tí wọ́n ń dárúkọ wọn pé wọ́n mọ̀ ń pa ẹ̀ wọ́n láwọn CS ni ẹ dẹ̀ mọ̀ pé àwọn CS yẹn tí wọ́n bá rí wọn ní sọ so nǹkan tá a gbọ́ nìyẹn o tán ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin èèyàn lé èyí tó yà mí lẹ́nu jù ó ní nǹkan tí bàbá afọbajẹ yìí sọ kó tó di pé wọ́n jáde láyé torí wọ́n ní wọ́n sọ fún àwọn sisi wa gbogbo yìí pé wọn ò tí ì dé ibùjókòó wọn o ìpè wọn ò tí ì dé ibùjókòó wọn ìpè èèyàn kan péré tí kábíyèsí máa fẹ́ lẹ́kùn Naomi tọ́jọ́ máa jọ rin ìrìn àjò yẹn wọ́n ní kábíyèsí ò tí ì fẹ́ ẹ rí pé èyí tó lágbára ìpè kí wọ́n sọ fún gbogbo àwọn sisi wa gbogbo ìkan máa lọ ṣáwọn sisi wa gbogbo tó ti ń bímọ náà máa sọ fún kán máa lọ ẹ̀yin èèyàn lé ìgbà tí mo tún gbọ́ yìí mo ní tọ̀ níbo la tún já sí yìí o níbo la tún já sí yìí o nínú pálásì bàbá wèrè ńlá àfikọ́ lọ ń ṣàánú wa o ẹ̀yin èèyàn lé èyí tún yà mí lẹ́nu nígbà tí mo tún gbọ́ yìí ìpè wọn ní kò sí kankan nínú àwọn sisi gbogbo yìí tí bàbá wèrè ńlá fẹ́ tó máa bá wọn rìn ìrìn àjò ìpè kábíyèsí ò tí ì fẹ́ ìyàwó kejì tó máa dúró ti Queen Naomi tọ́jọ́ máa rin ìrìn àjò yẹn nǹkan tí wọ́n ní bàbá yìí sọ ni wọ́n ní bí bàbá yìí dẹ̀ ṣe sọ ọ̀rọ̀ yìí tán bàbá yìí jáde láyé in fact gan wọ́n ní àwọn sisi wa gbogbo wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n náà gbọ́ nǹkan tá a gbọ́ ni o allegedly o mi ò bá bàbá wèrè ńlá gbénú palace o nǹkan tá a gbọ́ la wá torchlight sí o ṣe ti rí báyìí ẹ̀yin èèyàn lé ilé ayé yìí ó lágbára torí ẹlòmíì aago aláago ló máa sáré lé nǹkan tí ẹlòmíì bá rí pé èèyàn ń ṣe báyìí ó ló máa fẹ́ ṣe bẹ́ẹ̀ lòmíì rí pé ẹni yìí ó ń ta obì á lòun náà fẹ́ ta obì ó dẹ̀ lè má jẹ́ ọ̀nà tiẹ̀ ó lè má jẹ́ ọ̀nà tiẹ̀ ọ̀nà oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹyẹ wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ látìgbà tí àwọn olórí ti dé inú palace ẹ jẹ́ ká jọ rò ná torí mi ò tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ ń pa wọn gan but ẹ jẹ́ ká jọ rò látìgbà tán ti dé inú palace gbogbo wọn máa ní ìsinmi the only person tí mo lè sọ pé ó fi rẹ̀ lọ́kàn balẹ̀ ó ní Dr. Elizabeth gbogbo àwọn tó kù kò sí ètò nísìmí nù wọ́n ní bàbá yìí ní kì í ṣàyè wọn náà wà ìpè destiny wọn kọ́ ni ààfin ó lágbára wọ́n kàn ń lé wọ́n ń sá eré tí ò yẹ kán sá eré tí ò yẹ kán sá náà ń sá ṣé rí kò sí nǹkan tó lè fi èèyàn lọ́kàn balẹ̀ láyé bí kéèyàn wà ní ibùjókòó tèèyàn nǹkan tó ní bàbá ìsọ nìyẹn allegedly ẹ̀yin èèyàn lé ọlọ́run á kọ́ kábíyèsí mọ̀ ṣe o ọlọ́run á wà pẹ̀lú Queen Naomi o á dẹ̀ wà pẹ̀lú Prince Adéníkáwò ẹ̀yin èèyàn lé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn òdì orúkọ mi ni Máṣọ́lá Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí à ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa a dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí òkè ní ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé ẹ má gbàgbé prize giveaway o a ti send gbogbo test sí gbogbo àwọn tá a mú a máa pe orúkọ yín ní March 10 ní agbára Ọlọ́run ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up ó ṣe pàtàkì o please share this video like and subscribe God bless you all Mashola Gist TV ń kí yín o.